اللهم صل على نور الأنوار وسر الأسرار آمين. وترياك الأغيار ومفتاح باب اليسار سيدنا محمد المختار صلى الله عليه وعلى آله الأطهار وأصحابه الأخيار عدد نعم الله وأفضل كلام بابا أغبالغبا بابا بابا wọ́n ní mọ́tò kan blọ́ọ̀kì mọ́tò mọ́lẹ̀. Sienna 194 glass ẹgbẹ́ o FST 858 HE ash colour ẹ lọ wo kán tó fọ́ táyà yẹn tán. alu kilo winja báyìí. alu sumuri kọ̀wárí kọ́lé azimani. mo wá máa kí rẹ́gísítà lọ́dún yìí ni kò sọ̀rọ̀ lọ́dún yìí torí pé ọdún tí mo kọ́kọ́ ṣe mọ́lúdì ìta gbangba nílọrin that was 2019 bàbá inú rìndán ni mo pè lọ́dún náà. a dẹ̀ ti ń bá iṣẹ́ yẹn bọ̀ lábẹ́nú tá a kọ̀ rọra ń lo kódà gbà náà ṣe mo ti ìmì tí màá jẹ́ fọ́nrín gbà yẹn gan. kúrú gbọ̀ngbà yẹn bàbá rẹ̀ kúrú gbọ̀ngbà yẹn. Iyakumullah. Khalifa ni mo ń jẹ́ nígbà yẹn. ó wà bàbá wa àwọn ni mo pè látòdìdí Èkó ń bí láì dààmú mi láì ní mi lára. wọ́n wá kó iyì bá mi nínú ìtọ́lọ́hún fún wọn lọ́dún náà kódà àwọn ni wọ́n sọ ìtàn ìyá tó bí mi fáwọn èèyàn pé ọmọ olùkọ́ àgbà ni ìyá rẹ̀ o ọmọ olùkọ́ àgbà ni o kódà lẹ́yìn ìgbà náà èyí tún folùkọ́ àgbà kún ọkọ mi títí dìgbà tí bàbá waziri fúnra wọn wá ní 2022 àwọn ni wọ́n wá sọ pé ọmọ yìí sọ ọmọ ayọ̀ ọmọ lẹ́sìn ni kódà nínú àwọn tí bàbá rẹ̀ kéwú lọ́dọ̀ bàbá wa olùkọ́ àgbà tí wọ́n ló kọ ni bàbá rẹ̀ wà al-ilmu zinatul fata ni bàbá olùkọ́ àgbà sọ dádì ni bàbá tèmi kéwú lọ́dọ̀ olùkọ́ àgbà ó tún wá fẹ́ ọmọ olùkọ́ àgbà so gbàyẹn mo tún wá fún olùkọ́ àgbà kún ọkọ mi Ọ̀yọ́ ni dádì mi má wulẹ̀ rán mi létí ìtàn yẹn mọ́ tó bá fẹ́ ṣe òfò Ọ̀yọ́ ni dádì tèmi Ìwó ni mọ́ ìmí àmọ́ síbẹ̀ náà bí àtọ́bí mi ṣe jẹ́ ọmọ obìnrin ńlẹ̀ olùkọ́ àgbà yẹn ọwọ́ mi ò ṣe yọ kú mẹ́ nítorí pé tó bá yẹ pé mọ́ ìmí ó wáyé lọ́kùnrin ni ní tí mò ń ṣe ìhun ni ò bá máa ṣe àmọ́ nígbà tó ti wáyé lóbìnrin yẹn ààyè ògbà ló fi bọ́ ọ fẹ́ mi so kẹ́nìkan máa wulẹ̀ rán mi létí pé Ọ̀yọ́ ni dáàdi mi mo mọ̀ ohun tá à ń bá ọ sọ ni pé ọ̀rọ̀ lé olùkọ́ àgbà yẹn mọ̀ dá sí mọ́ tó o bá ti fẹ́ kọ́ lọ́hùn pa ọrẹ pátápátá lójú ọ̀nà jáfa yìí. Àmín. kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni wípé akáǹkùnmùlà aṣọ pé àwọn kan ń bú ànábì lámì àbòtó wàláì kò sẹ́ni tó fà tó ju àwọn àfa lọ lóòótọ́ àrà àfa kankan tó bú ànábì rí lẹ́yìn àwọn wèrè kan tí wọ́n ní ànábì kan gangan lọ́lọ́run fẹ́ ránṣẹ́ pé wọ́n ṣiṣẹ́ jẹ́ fún ànábì ni kẹ́yìn kan ní jìbìyí ìlú ṣiṣẹ́ jẹ́ fún ànábì pé àlí ni wọ́n fẹ́ ránṣẹ́. ó gọ̀ ni. àtún wá bínú sí yẹn wọ́n ti wà tipẹ́ kọ́ńtẹ̀ tó bí wa à ń bọ̀ wá sọ́dọ̀ tí yóò bá yín láìpẹ́ yìí. Inshallah. àwọn tó wá fà á gangan tá ànábì fi dẹni àrífẹ́ àwọn àfààní nítorí pé àwọn tí wọ́n wà rọ́fà iṣẹ́ ànábì lẹ́yìn àfàà ń bójú gbogbo ẹ̀yin bàbá wa ẹ jọ ẹ bá wa gbogbo yín lẹ ti lẹ́nu lọ́dọ̀ Tinubu kó tó gbélé lẹ̀ ẹ jẹ́ kófin ó wáyé ẹni bá ti bú àáfàá kan kó ṣẹ̀wọ̀n 31 years Wallahi. kó tó jáde gan ó lè ti kú sọ́hún. alùsùmùwì. ẹ jọ nígbà tí ẹnìkan bú Àlájì àgbà tẹnìkan bú Ṣéwù Ádámọ̀ tẹnìkan bú Àbálágbàjì tó dẹ̀ sì wà láyé àwọn èèyàn wá wò pé àwọn tí wọ́n tóbi ní àáfàá ẹgbẹ́ wọn ti bú yìí tí nǹkan kan ò dẹ̀ èèyàn bú Sheikh Ibrahim oníṣẹ́ Ibrahim pé rẹ̀ ó parọ́ mọ́ Sheikh Ibrahim pé Sheikh Ibrahim pé rẹ̀ lọ́lọ́run nǹkan kan ò dẹ̀ ṣe. kò ní stroke. àwọn alánàbí jí pata àwọn tó sì wá sọ bẹ́ẹ̀ wọ́n tún wá rìn wọ́n yan oní bàbá àbò tó sọ lẹ́ẹ̀kan yẹn lẹ́yìn àáfàá tẹ́ ẹ̀ wá nǹkan tọ́lọ́ mọ́ tẹ́kọ̀ mọ́ pàṣẹ pé lágbájá tó bú ànábì kó kú níjọba yìí kó dẹ̀ kú bẹ́ẹ̀. ibi tí bàbá wa àbò tó sọ̀rọ̀ lọ èmi ti rò kọjá bí táwọn àfáà rò lọ yẹn. àwọn bàbá àtàná tó bá kìlọ̀ fáwọn eléégún pé ẹ gbọ́dọ̀ gbé eégún eégún bíi mẹ́jọ lè kú láàárọ̀ ọjọ́ tó bá gbé eégún jáde. ìsìn nǹkan mọ àwọn àfáà gan làwọn ọmọ wọn ń ṣàárẹ̀ àfáà tó bá lérí sí eléégún
àrògbọ́n yẹn báyìí ló ti lọ bá wọn gbẹ dákun àkọ́bí mi ó mọ̀ ti rẹ̀ ara ti máa kó gbóná. láṣẹ ṣe. nígbà tó wọn náà ti ṣe kọ̀wárí kọ́lé àzìmọ́ni. bàbá ànásírí nígbà tí ọmọ kéwú sọ pé àfọ òun ò ṣètò ebi wà ọ̀rọ̀ tá a lọ sọ ní alákọ̀ọ́ lónìí nìyẹn bẹ́ẹ̀ni tó bá dẹ̀ tó fún mi lésì lẹ́yìn eléyìí máa ya ẹ́ yamayama wàláyé. nígbà tẹ́yìn ń sọ pàlàjì àgbà ṣe yín lóore tẹ́wá ń sọ̀kù sílé wọn tí wọ́n sọ pé ṣé Ádámọ̀ ló sọ ìran tí yín dé yàn tẹ́yìn wá fẹ́ pa ọmọ rẹ̀ bọ́mọ bá tiẹ̀ ṣẹ́ ni èyí dárí jìn èyí wọlá bàbá mọ́ ọmọ láàánú tí wàá sọ pé waziri tòní baba Salafi olùkọ́ àgbà tòní baba Dr. Kidiru afa gbogbo ayé ẹni tó wọ́ọ̀tì afa gbogbo ayé nìyẹn kéèyàn gba professor ńlẹ̀ ládùbáwá ó tún máa kọ́ wọn bẹ́ẹ̀ aláwọ̀ dúdú títún kọ́ àwọn ládùbáwá lédè wọn. níwọ̀ tó kọ̀ tó kọ̀ yẹ pé àgbàdá bíi mẹ́jọ tó ní wọ́n kó sẹ́sì wájú dẹ́yìn ó ti sọ̀rọ̀ ẹ̀dá afa gbogbo ayé fáwọn wo tó bá tún péré ẹ bẹ́ẹ̀ máa yá aṣọ yẹn mọ́ ẹ lára lóde yẹn. kọ̀wárí kọ́lé àzìmọ́ni. nítorí pé ṣé àfa yìí ò lókun kò ní star kò jẹ́ kó kálukú mẹ́gbẹ́ gbogbo àwọn ọ̀dọ́ àfa àtàṣe ń jáde lónìí àwọn bàbá inú ìdọ́yẹ mọ̀ sẹ́gbẹ́ wa ládùbà ní látìgbà tí àfa ládùbà ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ yìí wọn èbí ẹlòmíì. yakumullah. nítorí táwọn àgbọ̀njú wọlé kí wọn láti ń gbúrò yín pé àfa kan bẹ tí wọ́n ń darí ètò àwọn àfa Nasiri nìyí Mufasiru ni wọ́n jẹ lọ́lọ́run fi ní pé ìjà afa gbàdé àwọn àfa Nasiri wá jẹ́ bí èèyàn rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ yẹn ìwọ ti wá ní máìkì mú wájú wọn wọ́n pè wọ́n ní wàásù àbíkẹ́lẹ́ mọ́tò wàjísà àwọn wá jókòó ní chief host wájú asúmọ̀ sí kò jù wọ́n lọ. nígbà táyì bàbá yìí ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ bàbá ẹlòmíì gan sùn ni. yakumullah tó tún harun. bàbá ẹlòmíì sùn ni. bàbá alábò tó sọ̀rọ̀ ń sin pé kí gbogbo wa yìí mọ̀ sọ̀rọ̀ gan ni ìdùnnú yín olórí burúkú mi tó jọ àdá àfa yóò sì lò. ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kí n tó bọ́nu táwọn èèyàn fẹ́ gbọ́ yẹn àfa ọmọ kéwú tó bá ti bú àfa rẹ̀ rí ẹ má pè ń wá sí mọ́ ẹjọ́ wà nínú òfin Islam ẹ bẹ́ẹ̀ jẹ́. tẹ́nìkan bá ti bú àfa rẹ̀ ọmọ kéwú tó bú àfa rẹ̀ yóò bú àfa tìyín náà ọmọ kéwú kan bú àfa rẹ̀ yín pè sóde tìyín ayé yóò tó bàjẹ́ látọwọ́ rẹ̀ nísìn. láìpẹ́ yìí. tá àfa kan bá sì ti bú àfa aláàfa ẹ má pè sóde mọ́ nígbà tí ò bá ròde lọ orí ò pè é. kọ̀wárí kọ́lé àzìmọ́ni. wọ́n tún wọ́n ma bàbá tó bí ìyá tiwa mọ̀ nìyẹn níta rẹ̀ sọ ìkankan onítẹ̀yìn ẹ̀ yọ kọ́kọ́ ní á sẹ́lẹ̀. nara wa gan ni tí àfa wàláyé. alùkìlọ̀ wí ń tẹ̀ darí. alùsùnmùmí mo ní kò kọ́wá. sọ̀rọ̀ lọ́dún yìí àkíyèsí nìyẹn ẹ̀yin àfa wa lẹ ti lẹ́nu lọ́dọ̀ Tinubu ẹ jẹ́ kó fi ó wà bẹ́ẹ̀ nìkan bá ti bú àfa kan kó sẹ́wọ̀n ni 31 years kó tó jáde ọmọ rẹ̀ ó ti wúrun gbọ̀n funfun. arimi ileikum. lẹ́yìn yàtí wà sálámì. gba àfa Nasiri wa aládùúgbà yìí ẹ̀yin èèyàn mi ẹ̀yin ẹgbẹ́ mi tá a bá ti pàdé wọn lóde ẹjẹ́ àṣàpínlẹ̀ àgbà àfa ni wọ́n fa. arimi ileikum. farabalẹ̀ jọ torí pé wọ́n ti máa ń ṣe rọ́ ìdù lóde aṣíwájú wọn kò tí ì túmọ̀ sí pé àtijọ́ dẹgbẹ́ ẹ jù wá lọ. arimi ileikum lẹ́yìn yàtí wà sálámì. ẹlẹ́ẹ̀kẹta mo tún padà síbẹ̀ bàbá Nasiri ẹnu gbogbo yín ti tókè àwọn àfáà wa náà tẹnu wọn tókè ẹ̀ tún bá a sọ fún wọn ẹ jẹ́ kó fi hàn wá kí bàbá Tinubu tó kú òmẹ wọn lè bá a ṣe ní mọ́bú ní tábà kan bá ti bú àfáà kan lẹ́yìn ó wà ní Kánò bẹ́ẹ̀ ó wà ní Kánò bẹ́ẹ̀ tí wọ́n ní kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ láyé pé yóò gba máìkì ṣe wáàsí mọ́ ọmọ dákà sí ìdà lọ ni. wàláyé. ẹ jọ babalábẹ́ ká ẹ jọ ẹ bá wa sòfin yẹn ẹ jọ èyí tí fi wá sọ kalẹ̀ rẹ̀ pátápátá èyí tó dáa jù nínú ọ̀tá ń sọ látàárọ̀ o lè mọ gbogbo àwọn afáàtọ̀ ń sọ̀rọ̀ ń bí yé summarization yìí ni pé lọ da fa'asin innamal ihsanu
yẹbùkọ. فحسن إنما الإنسان يبقى wàlá yẹbùlá wàdà máa zamani. ولا يبلى ودم مع الزمان. gbogbo àwọn afáàtọ̀ sọ̀rọ̀ mi látàárọ̀ sọmanisation ọ̀rọ̀ wọn nìyẹn lọ da sẹ́ni tí ò da sí ẹ ẹni tí ò lágbára àti san dáadáa ni ó da sí jù níwọ̀n tó da sí àtòríkà lè bá dẹrú ẹ láwọn tó bá tó ti ṣẹrú kémi tó wá ṣẹrú tiẹ̀ àwọn tó bí àwa sun ẹ fún káwa lè bá rẹ́rìn ni bàbá wa ládùn mọ̀ ń wẹ lómi báyìí àbá tiwa wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn yìí gan ọlọ́run kọ̀ láyé ó mọ̀ wọn ni àwa kàn ń kó fa tiwọn ni lábẹ́nú náà àwa náà dẹ̀ ń ṣe tọmọ tí méjì. ولا يبلى sáà mọ̀ jẹ́ rí ọ́ tó sí ìyàwó mi ń pa ọ́ ni. ودم مع الزمان. ẹnìkan wà ló fẹ́ mú ìyàwó mi ní bẹ́ẹ̀sì kí ló dà wá àti mọ́mí ẹ̀ pọ̀ níbo lẹ ti pàdé èmi tí mo fi odidi báàgì ráìsì méjì tí mo fi dáná àti ṣù. ìyàwó yẹn wà lóhùn ò ṣe mọ́ màá nà yẹ àṣàbáyá. màá lọlé wọn màá nà dáàdì ẹ̀ màá nà ègún ẹ̀ ولا ọmọ يبلى yẹn lóhùn ò ṣe mọ́ báàgì ráìsì 95,000 méjì ودم مع الزمان. 95 bay méjì àṣàbáyá mo ní nìyẹn. kọ́ sí gbẹ̀yìn ọ̀rẹ́ wa tẹ̀lé ń ṣe wedding náà tẹ́ ẹ̀ máa sọ ọ̀rẹ́ ọkọ 45,000 àfi kẹ́ ẹ má túká o wàláyé. tẹ́ ẹ bá túká tẹ́ ẹ bá fẹ́ yàwó mi tó ń náà fẹ́ ọkọ mi ẹ̀ ní gbọ́n pa lọ́mọ àfi kẹ́ ẹ fẹ́ ra yín 45 bay ó wá sọ ọ̀rẹ́ ọkọ nínú rògbòdìyàn yìí mo tún wá ran pẹ̀lú 15 bay tó kó ṣe sí iṣẹ́ òun ò tún wájú bẹ́ẹ̀ báyìí lọ mo tún wọ̀ bẹ́ẹ̀ ń sílẹ̀ kúrú yìí. tẹ́lọ̀ tún wá wọ́ ṣòkòtò mi ó tún wá wọ́ fún mi lábẹ́ ẹ wá wàláyé. fẹ́ túká àfi kẹ́ ẹ bára yín lọ́jọ́ alẹ́ o màmá zamani. àfi kẹ́ ẹ lọ́ra yín gbà bá ládùúgbà ẹ jọ Jamaluka jamaluka. ẹwà tó níyẹn la yadumu ma zamani. ó máa fèdì lọ́jọ́ kan ẹnìkan ò lè rẹwà títí bàbá inú rìndọ́ mo fi pósítà 2019 yẹn hàn wọ́n ìkejì mi kẹ́hìndé kẹ́ni mi kan náà ọmọ yín òun ti wà nílé ọkọ ti bímọ kan báyìí ṣé ìbejì ni. kọlọba ìbejì ni mí èmi máa dẹ́bi ìbejì báyìí Sure. kọlọba ń wo ọmọ náà bàtí máa pósìtì IVB wa ní oní 2019 you call bàbá inú rìndọ́ and alhamdulilayi this year you are going to his program as guest speaker níwọ̀ tí wọ́n pè guest speaker ń bì kan tọ́pẹ́ tọ́fẹ́ any short speech tọ́wọ́n ní alhamdulilayi for today lecture sọ́gbà kò ná fún ẹni. jamaluka. àwọn àyẹ̀ ti mọ rẹ̀ la kò sí bí mọ̀ ó mọ̀ wò ó yedum. tó o bá tún dánwò lẹ́yìn òní ọ̀sẹ̀ sí muma zamani. sọ́gbà kò ná fún ẹni. wasaubuka saufa yabulaka liawani. bàbá inú ìdá ẹdúró náà ẹdúró síbẹ̀ ó ní wà sáwó búkà sáwó fa kíni. saufa yabulaka bàbá mi máa dìbò liawani. àwọn dádì mi nìyẹn wọ́n ti wọ́n pàdé àwọn ẹgbẹ́ dádì ẹ̀ wọ́n sọ pé àwọn aṣíwájú wa àwọn ẹgbẹ́ dádì tiẹ̀ àwọn bàbá tiwa nìyẹn o bẹ pẹ ni. nígbà tá à ń bẹ níbi bàrà di bọ̀dá mọ́súdì Jẹ́sìn ra. àwọn tó ń jẹ wà nílé kéwòn ni Bá tẹ̀ ra. tí dádì mi ò bá bí mi ni wọ́n ti so pa wọ́n lè ti kú gan sẹ́rù mi gbọ́dọ̀ wà ní ẹ̀pẹ́ ẹnìkan má dàbẹ̀rù pátápátá kàlíkì ló ń tẹ̀ jẹ́ kálíkì ìsìdíkìrù kàyà àbí. ẹ bá náwó bá fún yín. bílàmù yazal. ẹnìkan kan gbúdọ̀ pawọ́ tó mi gbogbo ẹ̀yìn afáàlẹ̀ dènà owó burúkú mi lónìí. ẹ sì gbọ́dọ̀ kó o bàbá. wọ́n tó bá dìde ń mú ọ lóde mi ọgbẹ́. ẹ gbé bá fún yín. ó ní pé mò ń sáwó fúnra mi. ẹ gbé bá ẹ fún jẹ́ yín. ẹ jẹ́ ń gbé fúnra mi. wọ́n ṣe gbé lọ́sàn-án náà nìyẹn. mo ṣe gba bàbá rẹ gbé lọ́sàn-án. ẹ jọ ẹ lọ dáa gbogbo ẹwà téèyàn bá ní yóò fèèdì gbogbo aṣọ tá a bá wọ̀ yóò gbó dáadáa tó bá ṣe sáwọn yẹn ní òní gbó láti 2019 táwọn àtàwọn tó bu àti ń sọ̀rọ̀ ẹ̀bùn kan tó bí a bàbá inú rìndọ́ ẹ̀ ní máa padà sí aburú láíláí àdìsí náà wọ́n sì wà lẹ́yìn wa bàbá tó dìde yìí ẹ̀ ní darọ́ wọn náà dìde ó yá dìde ya lẹ́rọ̀ habibi lam yazal. yẹsikili kuluba wàhábàtà Bàbá inú rìndọ́. wàlẹ́yìn. bàbá gba inú rìndọ́ onírú yẹn dà bàbá mi àná sí wọ́n fẹ́ràn mi débi pé yàtọ̀ yìí dà sàkọ̀láì ní. ó sì tàbí Má débẹ̀. ká ilẹ̀ tán. bàbá kí ó máa pọ̀ ẹnìkan àmọ́ àfáwà yẹn dìde gbogbo à ń gbádùn yín fọ́nrán yẹn owó ni kó wá ná lónìí. wàlẹ́ ó ṣe kókó. èmi ti sọ fáwọn yẹn pé ìjọ bẹ́ẹ̀ dé mi bàbá lọ ń kọ long life and prosperity ẹ̀mí mi ó gùn tẹ́lẹ̀ Inshallah. owó ni ó fún mi bàbá oníyanjú bàbá àlùbáríkà wà á má kọ́ ọmọ yìí sí. ọyọ onílù nínú fúùsì àti. sọlọ alẹ́ ẹsẹ̀ lè mú tẹ̀sílì.
sallu alayhi. Abaye da. Oya Baba Waladu yes. Wọ́n kálukú sá lọ sí pẹ̀lẹ́. Òun àtàbá bá níwájú lójú ọ̀nà yìí ẹja máa ń pọ́n wọn lé. Bàbá lẹ́mi mi ó kù. Ọlámùlánà Sheikh Ibrahim. Yes. Suleiman tó ti sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀. Kàlígé ìsìnbí kìrúkà. Yàrá bẹ́ẹ̀ làwọn yàrá. Yasikili kuluba. Ó bá bàtà wà lẹ́yìn wa. Alifulani Alifa. Àwọn ọlọ́gbẹ́ mi wá. Yasa yìí dá. Ọlọ́ba kẹ́yìn. Bàbá àlùbáríkà ọlọ́jọ́ máa dá sí. Bàbá mi wà mọ́kọ́ ọmọ yín sí ọba ìlàbò tó wì. Mo tẹ̀lé ọ̀rọ̀ yín gẹ́gẹ́. Yá máa ń sá aláàgẹ̀tò. Onílù jẹ́ orin díẹ̀. Sọ̀lú wọlé. Tó bá rí bẹ́ẹ̀. Àjọ yìí dà. Inna solata. Naija latest. Ọlọ́jọ́ máa dá sí. Inna solata. Inna ó sọ̀rọ̀. Àìnú ìdán aláàbà. Inna solata. Ọmọ ìyá mi yóò máa dá sí. Inna solata. Tusifili jaro. Ọbaládùn bá yóò máa dá sí. Èkọ̀díkọ̀ lárọ̀ bùkà. Mú báyìí náà. Oya sallu alayhi. Naija latest. Ọlọ́jọ́ máa dá sí o. Iléeṣẹ́ náà ò ní bàjẹ́ láéláé. Àwọn àfáà là ń lójú. Yawiya limasaya mubaliga taya sọlí alamuwa elero. Bàbá Waladu náà ó sọ̀rọ̀. Bàbá Waladu ó sọ̀rọ̀ ẹja lókun bẹ́ẹ̀ náà. Allahumma salli ala Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Akíngbadé gbé owó yẹn o, má jẹ́ nìkan gbowó mi lọ. Owó rẹ̀ kan rèé o, ká wá sá wọ́n ó sá o. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wo ní yangi wàláyé ìdùnnú yín náà gbogbo ẹ̀. Ẹ ṣàdúà. Bàbá wa Sígini wọ́n ṣàdúà fáwọn, wọ́n bá ń ṣàdúà fáwọn jàmáà wa. Ó àdúà wọn yóò lọ orí aláàtì wọn nísìnyí. Bàbá wo ní yangi 100,000 yóò di àkáǹtì yín nísìnyí. Ẹja lọ́dọ̀ làbẹ́kà látòdìdí Ìlọrin ni gáúsù óyá ẹ máa bọ̀ bẹ́yìn bá ti délẹ̀ Waladu ni yáàsì ó kàn mọ́ sí i torí tí àwọn afáwa bá ti ṣàdúrà wọ́n bá ti sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ kankan lẹ́yìn tí wọ́n mọ́ Waladu ni yáàsì ó kàn mọ́ sí i Waladu ni yáàsì bá ti kàn mọ́ sí i bàbá Sígini wọ́n wà ní ká tẹ́wọ́. Gbogbo àwọn èèyàn mi tí wọ́n wá láti Òṣogbo àwọn èèyàn wá láti Òṣogbo àwọn èèyàn wá láti Ìjẹ̀bú láti káàkiri kọ́lọ̀ ń bá mi sọ rẹ̀ sọ wọn. Àwọn kan wá gbé ẹ̀bùn fún mi lẹ́ẹ̀kan láti Ìkòròdú Sírò Àgbàjì àbí Ògo Àgbàjì ẹ̀yin lẹ pè mí wá sí ní oṣù yìí àbóṣù tí ń bọ̀ oṣù yìí wọ́n wá gbé ẹ̀bùn ńláńlá wá kò tí ni wọ́n gbé lọ́nu mọ́tò Ọlọ́run wọlé alájà wa Ọlọ́run bá san yín lẹ́sùn lóore. Ẹnìkan náà tó wá bá mi pé ẹ̀bùn kan tó ń bẹ afáwa Sheikh Mawlid Ìbíròǹkẹ́ Ọlọ́run mo mà dúpẹ́ fáwọn afáwa o mo sì dúpẹ́ fáwọn òbí mi ẹ máa gbé bọ̀. Ẹlòmíì ò tiẹ̀ rí mi rí gan wọ́n sì ń fi nǹkan ránṣẹ́ sí mi. Ẹnìkan sẹ́ni ó sì mi lánàá sí mi ń tọ́ ń dì sí sẹ́ni tó sẹ́ni owó ìsúnmù ní pè mí èmi sì ti náà wọ́n bá láwọn ṣe mistake owó ti débi tó lọ ẹ bá ń gbọ́ lọ́n tóbi o àfa àwa yìí fẹ́ràn mi débi pé àṣejù ó sì wọ̀
ọjọ́ birthday mi sẹ́mi náà rèé èmi náà rèé olúwa ẹ sí èmi ti rí ẹ yí sáwọn èèyàn wàláì àfa yìí èèmọ tí mo ṣe fún àfa yìí ọjọ́ tí mo ń ṣe birthday wọ́n ní bàbá bolẹ̀ wà mo ní èmi ò sí nílé mi ti wà ń lọrin àti Ìlọrin tí mo tún lọ náà wọ́n tún ti arrange àwọn àfa ọ̀ṣọ́ ti dìde ọ̀ṣọ́ wá bẹ̀rẹ̀ sí ná owó ọ̀ṣọ́ ò sì rí mi rí wọ́n ní mo ti yẹn ti ń kúrò yín ti pẹ́ òní mo wá rí yín àfa wa wá tún gbé fírèmù kan dè mí wọ́n tún wá gbé wá bá mi mọ́sálásí Jímọ̀ ńjọ́ náà mo tún rí mo ní kí n mo ṣe fún yín wọ́n ní mo kàn fẹ́ràn yín èmi ò ní tí n fi dúpẹ́ fún yín o mo fà bàbá wa Alhaji àgbà dúpẹ́ fún yín Ọlọ́run bá ń san yín lẹ́san olóore àwọn àṣẹ Mawlid níjó ní ìsọ fún wọn pé ń bọ̀ orí làá fi san re èmi náà wá yọlù wọn bẹ́ẹ̀ àwọn abẹ́rẹ́ sí sáká kí mo ní ẹ̀yin náà bẹ́ẹ̀ tí mo ṣe nu èmi náà ṣe fún yín padà nu Ọlọ́run bá ń san yín lẹ́san olóore ẹ̀yà mi èmi ní bẹ́ẹ̀ ẹ̀yà pọ̀lọpàá sọmọ kọ́pàá ti tẹ̀mí lọ́wọ́ ní kọ́ rọra ṣe o TJ sọ fún kinní kó rọra ṣe o ẹ̀yà kíá gáúsù ti dìde ọ̀pá ti dọ́wọ́ bàbá o. wọ́n gbé lálá kan fún mi láti lọ rí àwa ìmọ̀ ibi tí gbé sí. àwọn ọmọ mi ò máa lọ bẹ̀ dáàdì mo ní dáàdì fọ́tò lẹ́rí dáàdì ti jáde ẹ máa wò yóò náà lé gáúsù. ìdìnnà siratal mustaqima siratal ladina